kí ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ òdùn bí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Joseph Mohbad òun náà ni a tó padà sí báyìí ẹ̀yin àgbà náà lẹ pa lówe ẹni tí náà bá ti tàn láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kanná tó ṣe bí òwe níwájú ẹ̀yin àgbà ọ̀rọ̀ lórí ọba òun ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí ìròyìn kan tó mi lọ́wọ́ wọ́n ní oyún inú Wùnmí tí à ń sọ ń gbà yẹn wọ́n ní ọba mà ló ní oyún yẹn ọ̀rọ̀ yẹn jẹ́ ìyàlẹ́nu fún mi pé ọba ló ní oyún inú Wùnmí a jẹ́ pé tó bá jẹ́ pé lóòótọ́ àti ní òdodo ọba ló ní oyún inú Wùnmí a jẹ́ wípé àwọn tó sọ wípé ọba ló ní Liam wọn ò parọ́ nìyẹn dé àwọn tó sọ wípé ọba ló ní Liam wọn ò parọ́ nìyẹn tí ẹ bá gbàgbé nígbà tí ọ̀rọ̀ Mohbad yìí ṣẹlẹ̀ ariwo ọba òun ni wọ́n ń pa ń gbà yẹn wípé ọba ló ní Liam ọba ló ní Liam ọba ló ní Liam instead kí ọba kí wọ́n jáde ń gbà yẹn kó wá dìbọ̀nkì ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o èmi kọ́ ni mo ní o èmi ni mo ní o ọba ò jáde instead kí ọba jáde ọba kò bẹ̀rẹ̀ sí ní arrest àwọn èèyàn ni tí ẹ bá tún gbàgbé àwọn kan tún jáde láwọn tó wà ní ààfin tó mọ ọba dáadáa ìyá kan jáde mo ti gbàgbé orúkọ ìyá yẹn tóun náà tún sọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yẹn náà ó tún gba ìfurasí pé tó bá jẹ́ wípé ọba ló ní a máa tọ́jú ẹ̀ a máa ṣe kinní kan a máa ṣe gbá kan ìkan tẹ̀ tún jáde tó ní lóòótọ́ lòun mọ̀ wípé Sam Larry ó ń bá Wùnmí ní àjọṣepọ̀ kó tó di pé ó wá gbé fún ọba gbogbo àwọn kan yẹn náà àti gbọ́ sẹ́yìn ní ìgbà yẹn pẹ̀lú gbogbo ẹ̀ náà ọba ò jáde síta ẹ tún wá gbọ́ ìta tó wá gbọ́ yìí sí tán ní oyún tó wà nínú Wùnmí ọba ló ní èmi ò tí ì rárí dájú o because bíbélì náà sọ pé ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dì tó ń ṣe òtítọ́ mú but ọ̀rọ̀ yẹn ti kún gbogbo orí social media nísìnyí wípé ọba ló ní oyún inú Wùnmí ẹ̀yin lólùfẹ́ mi ṣé lóòótọ́ ni ọba ló ní oyún inú Wùnmí tó bá jẹ́ pé lóòótọ́ ọba ló ní oyún inú Wùnmí a jẹ́ wípé ọba ló ní Liam nìyẹn but gbogbo ẹ̀ ọ̀rọ̀ yóò lè dùn lẹ́nu ti tèmi ó ní voice note kan tí mo máa play fún yín bí báyìí voice note ó dọ́gbọ́n gùn díẹ̀ o ẹni olùfẹ́ mi ẹ máa bá mi fi sùúrù ẹ máa bá mi fi listen sí voice note yẹn bóyá from there a máa mọ ẹ̀kọ́ máa fojú mọ́mú hàn ẹ gbọ́ voice note yẹn. ẹ máa tara yín ẹ rò bóyá owó ló lè ṣe àbí ẹ tí náwó yín tó àbí ẹ tí náwó yín tó ẹ jẹ go and tell baba Liam go and tell ọba to pump more money to social media. Those of us that will not collect your money will not collect it. And we keep talking about it. You cannot buy us and buy our soul. We never allow that one to happen. Ṣẹ́gbọ́. Àwọn arébípa, àwọn ọ̀lẹ, àwọn olójú kòkòrò, àwọn ló máa gba owó ẹ̀jẹ̀. Owó tìrìndínrín wọn tó máa ṣiṣẹ́. Nobody that collect money from Ẹlẹ́gùṣí ọkùnrin tó ń fọ bàbá Liam àbí gọ́ọ̀mẹ̀ntì tí ìrìndínrín tí wọ́n ní ṣiṣẹ́ owó yẹn. Wọ́n ti máa ṣiṣẹ́ owó tí wọ́n bá gbà yẹn. Ṣẹ́gbọ́. So for those of you that are collecting 250,000, and you then celebrate Ẹlẹ́gùṣí, then celebrate Liam, then celebrate Biasi, your generation shall work for that money. Okay, go. That's the part of the matter. We will go down. Olu, this story again. Olu, yeah. We shall go down. And this story again, Jaja Wumi. Tirani. Mohbad máa fẹ́ jẹ́ ìjìnlẹ̀ lẹ́ni. Ìmọ̀ sọ bẹ́ẹ̀. Ṣé ti ń gbọ́? So your plan is to water down everything and you create an escape route for the nurse to escape. When you knew it was not the nurse. The blood of Mohbad is on Wumi's hand. And the blood of Mohbad shall kill Wumi. Write it down. This is 25. Kankan. Kese lẹ́rí. Kàsàkàsà ó ń bọ̀. Kàsàkàsà ó ń bọ̀. Lọ́dún 25 yìí, Wùmí máa sáré kò ní dúró. Á sáré, ó máa sáré, ó máa tẹ̀sí. Wùmí shall look for help and shall not find in 2025. Mohbad shall hunt Wùmí in a dream. Ó máa rí Mohbad. Mohbad ó máa nà lẹ́gba. Ó máa nà lẹ́gba kú
láti ojú ayé. ṣé ń gbọ́. máa ná ìyá wèrè láti ojú oorun já sójú ayé ni lẹ́yìn tó lélẹ̀ tẹ̀wá yìí 2025 yìí. ilé ò gba ọ̀nà ò gba òun máa jẹ́ ti Wùmí Cynthia Adébánjọ ọmọ Lájùmọ̀kẹ́ ọmọ Ìyábọ̀ ẹ lọ kọ sílẹ̀. ìnira ló máa jẹ́ ti Wùmí Cynthia Adébánjọ àti gbogbo ẹ̀yin wẹ̀gẹ́ sọ̀pọ̀tàṣẹ̀ àti gbogbo ẹ̀yin díọ̀tì tẹ́ sẹlẹ̀bẹ̀tì ọbẹ̀ Ẹlẹ́gùṣí tẹ́ sẹlẹ̀bẹ̀tì PRC. ẹni olùfẹ́ mi mo rò pé ẹ ti gbọ́ ohun máa yẹn bó ṣe ń wọn èpè tó ń ṣe èpè kíkankíkan ẹni olùfẹ́ mi voice note yẹn ṣì gùn o mo ṣe máa play ẹ̀ sí o voice note yẹn ṣì gùn o mo máa play ẹ̀ sí o but kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé kí n tó tẹ̀síwájú ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ bí mo ṣe máa ń bẹ̀yìn òun náà ni máa continue tí mo máa bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí gbogbo àwọn olólùfẹ́ Justice for Mohbad kí àwọn náà lè jàǹfààní ẹ̀ ó ṣeé ṣe káwọn kan ti gbọ́ bí mo ṣe máa ń sọ ó dẹ̀ ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ kó má tí gbọ́ kò sí nǹkan tá a lè fi ran justice yìí lọ́wọ́ tó ju wípé ká má dákẹ́ ká máa share information yìí ká máa pariwo nǹkan tá a lè fi kọ́ńkà àwọn ìjọba wa yìí nìyẹn but òwe àwọn àgbà wọ́n ní tó bá dákẹ́ tààrẹ máa bẹ́ẹ̀ dákẹ́ o tá a bá ti dákẹ́ bí Justice for Mohbad bó ṣe máa bẹ́rì lélẹ́yìí o but tá a bá ti dákẹ́ ariwo yìí information yìí òun náà la lè fi win ní Justice for Mohbad òun lèmi ṣe ń bẹ̀yìn kò sí nǹkan méjì tá a lè ṣe ju pé ká máa share information yìí lọ kó ní kálukú máa gbọ́ so kó ní kálukú lè máa fi èrò ọkàn ẹ̀ hàn ẹ fi èrò ọkàn yẹn hàn lábẹ́ comment section in fact ẹni olùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan ṣe rí iṣẹ́ Alhaja Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi tí mo release ní àná in fact mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo rí i pé àwọn èèyàn turn up gan kódà comment tí mo rí ní àná mi ò tí kọ́ máa cross irú comment bẹ́ẹ̀ yẹn rí lánàá sí èní ó show wípé àwọn èèyàn fi èrò ọkàn wọn hàn ó show wípé àwọn èèyàn fi èrònú wọn hàn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí Alhaja Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi àwọn èèyàn fi èrò ọkàn wọn hàn so lórí ti Mohbad yìí náà nǹkan tá a lè ṣe náà nìyẹn bá a ṣe dákẹ́ láti bíi 2 years a gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ máa pariwo ká máa share ẹ jẹ́ ká máa share ètò yìí kó ní kálukú máa gbọ́ kó ní kálukú lè máa fi èrò ọkàn ẹ̀ hàn that is way tá a lè fi get justice tí à ń wá ní ìlú Nàìjíríà ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe ṣé gbogbo ẹ̀yin tẹ́ subscribe lánàá sẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan iná ò ní tán wọ yín àbùdí ń tólókun àbùdí ń tọlọ́sà ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò ọwọ́ tẹ́ fi tẹ subscribe button yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè bẹ́ẹ̀ ni ẹ bá mi subscribe ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kí ni nǹkan tẹ́ ń dúró de ẹ̀yin náà subscribe kájọ máa jẹ àǹfààní ètò yìí torí pé kí ni èmi mo promise pé any information tí n bá ti gbọ́ máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi ò ní fi dá yín lágara ó yá ẹ máa bá mi share kẹ́dẹ̀ subscribe Sẹlẹ̀yẹlé Global TV ṣe rí voice note yẹn ó sì gùn gan o ó sì gùn gan o mo tún máa play ẹ̀ fún yín mo máa play ẹ̀ fún yín. láṣẹ lọ. Wùmí ìwọ ló pa Mohbad Wùmí ìwọ ló pa Mohbad torí owó èmi ò lè sọ pé anybody ránṣẹ́ ni Wùmí ìwọ ló pa Mohbad ló fẹ́ tinú ẹ̀jẹ̀ ni ìwọ àti ìyá rẹ̀ àti Kàrímọ́ ẹ̀yin lẹ pa Mohbad torí ogún ọmọ àti torí Liam àti bàbá Liam ẹ̀yin lẹ pa Mohbad Wùmí owó náà ti rí Mohbad ti sọ àsọtẹ́lẹ̀ kó tó kù ó ti ní Wùmí so fẹ́ sórí burúkú ni ayé ẹgbẹ́ bàjẹ́ ni ẹ tí bẹ bá ti ṣe ti pẹ́ tòun lẹ́ẹ̀ fi ṣàṣemọ sí ẹ̀ ti wá ṣàṣemọ báyìí ẹ̀yin gan mọ̀ pé látijọ́ tẹ̀ ti pa Mohbad àtijọ́ náà lẹ́ẹ̀ ti ní sinmi mọ́ àtìgbà náà lẹ́ẹ̀ ti ní fọkànbalẹ̀ mọ́ ẹ ti jẹ kú ọ̀bọ̀ ẹ ti jẹ tí ò yẹ kẹ́ ẹ jẹ Wùmí ẹ ti jẹ tí ò yẹ kẹ́ ẹ jẹ ìgbà tó wá pa Mohbad kí ni ìwọ náà wá ń sáká kí lẹ́rù kú bọ̀ fún ṣẹlẹ́ nìkan ni ìwọ náà pa ìwọ náà sì sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ ó jẹ́ wọ́n pọ́ lẹ́rọ̀. apani ò fẹ́ kọ́ mú dẹ̀ kọjá lórí òun. ẹ kí wọn náà já polúkúrú kiri Wùmí náà tẹ̀lé àti ọdún pẹ́jọ́ pé èèyàn kan ni ló pa Mohbad ni Wùmí ó ti máa tàṣírí. bẹ́ẹ̀ni. Wùmí wàá ti tú àṣírí. bẹ́ẹ̀ni. ìwọ ló pa Mohbad gbogbo àwọn tó dẹ̀ wà nínú ilé gbogbo àwọn 15 tó wà nínú ilé wọ́n mọ̀ pé wọ́n ló pa Mohbad àwọn ọlọ́pàá kọmíṣánná pólíìsì náà wọ́n mọ̀ pé wọ́n ló pa Mohbad wọ́n ṣiṣẹ́ fún bàbá Liam wọ́n ṣiṣẹ́ fún bàbá Liam
sùn owó ẹ̀mí ọmọ rẹ̀ ilẹ̀ gbé fún ìyá Mohbad owó ẹ̀mí ọmọ ẹ̀ ilẹ̀ gbé fún ìyá Mohbad Wùmí o ò ní bọ́ ń bẹ́ o Wùmí o ò ní bọ́ ń bẹ́ ìwọ ló pa Mohbad ò sì ní nífọ̀kànbalẹ̀ wọ́n ti rí pé láti Mohbad ti kú ò nífọ̀kànbalẹ̀ wọ́n sì ló gbàlá gidi ló ń ṣe òun ní ayé òun lò nínú ìnira ni ìwọ náà ti kó fírífírí kó bá lọ patí kan inú yàrá kan ni wọ́n dì ọmọ ló wà máa dájẹ́ ló bí ó sèpò tí ń wo wèrè wọ́n tó ti mọ̀ kó ò ní ìsinmi jẹ́ ó ní fọ̀kànbalẹ̀ Wùmí ó ní fọ̀kànbalẹ̀ Wùmí ẹ kọ́kọ́ ní ìwọ yìí kan náà ló ní yẹ́yìn ìfẹ̀sùn èèyàn mélòó lẹ́ti gbé kú Mohbad lé lórí ìwọ yìí kan ló ní yẹ́yìn infection ló pa Mohbad ẹni nọ́ọ̀sì ló pa Mohbad ẹni private ló pa Mohbad ẹni dẹ̀rẹ̀máyì ló pa Mohbad ẹni wọ́n fi Wùmí ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú ti kékeré parọ́ rọ́bà ayé ẹ̀ jẹ́ wọ́n mú òfò ìwọ mú òṣì ó ti kékeré ó sì ti parọ́ oríṣiríṣi wọ́n ti mọ̀ pé wọ́n ló pa Mohbad olórí burúkú tí ẹ wá ń sáká òfẹ́ ká fọ́ ìwọ tó yá pé wọ́n ó pa ìwọ náà jà porókù ni ó ní fọwọ́ rọrí kú Wùmí ó ní fọwọ́ rọrí kú tó wá rí gbogbo àwọn tó wà láwọn alágbára tí ń bẹ lẹ́yìn ẹ̀ tó ní kó máa rìn sókò sí kankan Ọlọ́run fi kú lé wọn kó láyé ṣèbí káàtà wà láyé ni ó ń tẹ̀lé ọ ṣèbí káàtà wà láyé iná pọ̀ náà daṣọ àṣírí bú ọ Wùmí ìgbà tí wọ́n wà láyé ni wọ́n sẹ́tù gbogbo station Wùmí nígbà tó lọ́ọ́ bá sì fi kú lé wọn kó láyé táwọn náà kúkú gbóná lọ́nà fi kú gbóná lé wọn kó láyé Wùmí ẹ̀sìn rí ó bá yọ àṣírí tó ti wà ń ta àṣírí yín ò bò àtiwọ́ àti bàbá Liam àṣírí yín ò bò àṣírí yín ti kanlẹ̀ tú ẹ̀rí pé gbogbo ògùn tẹ̀ ń sún bẹ́ẹ̀ tẹ̀ sa ògùn tó ẹ̀rí pé àṣírí sì tó ń tú ni Wùmí wọ́n tẹ̀ sa ògùn fún ọ tó orí pé àṣírí sì tó ń tú ni sọ̀rẹ́dà rẹ̀ lọ́rọ̀ kó lọ kúkú tó kú tó bá ti fira rẹ̀ lẹ̀ láti láti ẹ̀ ní ọkàlùkù ti gbàgbé tó ti ta ọ́ níbọn tó ti kú dànù àbí tó ti jẹ́ ti hàn yẹ bàìdẹ́ tí ó tó ti kú dànù gbogbo ayé ò ti sinmi ẹ wá ní gbogbo Nàìjíríà ẹ wá ń da àwọn yálàyà yín ríboríbo ẹ̀ẹ́dẹ̀dà wà lórí rúmọ́ 2025 la wà Wùmí ẹ̀ẹ́dẹ̀dà wà lórí rúmọ́ bèbí ti ṣẹ́jú wọ́n ló pa Mohbad àwọn àti bàbá Liam olórí púpọ̀ ọmọ òkú ẹ̀yẹ bí rádaràda ẹ̀yẹ bí rádaràda náà ẹbí yín náà la mo gbó wà inú ẹbí rẹ náà la pààyàn wà ẹ̀ ń pààyàn ẹ̀ ń mugbó ẹ̀ ń jalè ẹ̀ ń parọ́ gbogbo ẹ̀ ló pé sí yín la ẹ̀yin olórí burúkú abánirìn mọ́jọ́ yẹ ni òun á ní ṣayé ní ẹ̀jọ́ jẹ́ o. wọ́n tún ṣe incest. Mohbad bá yín rìn ẹ̀jọ́ yẹ ẹbí abánirìn mọ́jọ́ yẹ ni lẹ́bí yín Wùmí olórí burúkú ẹbí lẹ́bí yín ẹbí tí ọrùn tí ń kọ góòlù ẹsẹ̀ tí ń kọ bàtà ẹ̀yin abánirìn mọ́jọ́ yẹ ni ọmọ ìbá yín ni kò yẹ ẹ̀kún ikú gbóná pa ni ẹ̀yin olórí burúkú aládẹ̀wò Kàrímọ́ olórí burúkú ọmọ òfò ọmọ jáde tí ọ̀rọ̀ ayé wá ìwọ lọ́yẹ́ pé ìjì ayé ti fi hàn lákàlàkà ìjì ayé ti fi gbogbo yín lákàlàkà orí Mohbad kan ti sọ lásọtẹ́lẹ̀ rẹ̀ ó ti ní gbogbo yín ẹ̀ ní ó tẹ́ bá ti ń ṣe ti pẹ́ tòun lẹ́ẹ̀fì sàṣemẹ́ ti sàṣemọ́ o ẹ̀yin kan mọ̀ pé ti sàṣemọ́ ẹ̀yin kan mọ̀ pé ẹ̀ fi rọrùn gbáyé ẹ̀ ní nílá lẹ́fí ń gbé ẹ̀kan gbàgbọ́ náà ẹ̀ mọ̀ pé ẹ̀ fi rọrùn gbé ayé olórí burúkú ọmọ òṣì Kàrímọ́ jọ̀wọ́ ló dé Nàìjíríà jọ̀wọ́ ló dé Nàìjíríà jọ̀wọ́ ló padà ìjọ̀wọ́ ló dé Nàìjíríà jọ̀wọ́ ló padà ta ló fún Mohbad lábẹ́rẹ́ síríǹjì táwọn ọlọ́pàá kó ta ló fún Kàrímọ́ olórí burúkú ògùn tó describe fáwọn fún àbúrò rẹ irú ògùn wo ni olórí burúkú ti mọ̀ pọ́wọ́ rí wò mọ́ gbogbo ibi tó bá lè sọ pé evidence ti fẹ́ jáde ó sáré lọ destroy ó sáré lọ bá bẹ̀jẹ̀ báyìí jẹ́ náà ó ṣe bàjẹ́ nù gbogbo tí wà tí yẹ àtàbúrò rẹ tẹ́ fowó Mohbad kó jọ bẹ́ẹ̀ ṣe yín yóò ti dàwó kó tó di gbẹ̀yìn gán láre kú láyé ẹ̀yin olórí burúkú ẹbí kẹ́bí wọ́n yìí kánà ló pe bàbá jáde síta Kàrímọ́ make it make sense olóòpẹ bàbá ẹ má fi ọmọ wọn sọ̀rọ̀ fún odidi 8 hours ó lẹ́yìn fún ọ lẹ́sì ó rí báyìí ẹ ti bàjẹ́ ọpọlọ rẹ ti lọ onírò òfò ìwọ yìí kánà ló tó parọ́ oníyan àbúrò Mohbad fábúrò rẹ ní infection àṣẹwọ̀ gẹ́gẹ́ ní infection center olórí burúkú ọmọ ìwọ yìí kánà ló ní bàbá ẹ lẹ́ ń bá blessing sùn àṣẹ bàbá tiẹ̀ tó ló sojú dúdú bíi nàdáàmù rẹ̀ tọ́jà bí apárọ̀wọ̀ suit
bá tán. Àwọn tí ń jà nínú ẹbí yín lẹ́fí ka àwọn ìran lẹ́fí ka àwọn ìran ẹlòmíì. Àṣọ lórí burúkú inú ìran yín náà làdánwò wà. Ogun ṣe wá ń jà ẹbí ti yín báyìí. Ogun ṣe wá ń jà yín oríṣiríṣi ogun ní jẹ̀bi yín. Oríṣiríṣi ogun ní jẹ̀bi yín. Ẹ wà nísìnyí ẹ wá rárẹ̀ kì. Ìyá sọrí burúkú ká. Bàbá sọ̀sì kì. Ìwọ ọmọ náà ó tún orí burúkú ló ra wọlé orí social media ibẹ̀ náà ló ti jẹ tàárọ̀ ló ti jẹ tọ̀sán ló ti jẹ talẹ́ ìwọ kò ní sí orí bó ṣe rí ní ìsìkárì mọ́ o ti jẹ tán òkú Mohbad ti sọ ń dìgì òkú Mohbad ti ń gba yín ká ọkọ yẹn wà nísìnyí mọ́ o ti kà sórí bí ẹja koté olórí burúkú òòráyè kan túnra sí mọ́ níbi tí ìfòrò mú yín dé kásìrí ìmọ̀ bàtà kásìrí ìsàmọ̀ bàtà ilé fi jó kó sàmọ́ bá a tù àṣírí tọ́lọ̀ wò sí bo ni kò sẹ́ni kankan tó lè bò Karimo àṣírí tí ọlọ́run ò bò wàláì kò sẹ́dá kan tó lè bò àṣírí yín ti kalẹ̀ fún ọ̀rẹ́ gbogbo ní ẹ̀sọ̀ rẹ̀ dára yín wọ́n lọ bẹ̀yìn yín dàgbà kẹ́ẹ̀kú kẹ́ẹ̀kiri náà jáporókú ibi tẹ́ ẹ rán Mohbad lọ kèétí wò wọn náà ní ìsìn àbọ̀ sọ fún yín pé ilé ayé sùn ni tẹ́ fi lè kú ọ̀làyé bẹ́ẹ̀ wọ́n bá fi kú gbọ́ná lẹ́yìn náà kú ọ̀làyé kò léwọ̀ kílẹ̀ sáàkì fún Karimo kílẹ̀ sáàkì fún ẹ̀yin olórí burúkú ọmọ ẹ ti fògùn dórí ọmọ ọrú ẹ bá ṣe ẹ̀gbá gbogbo ogún rẹ̀ tẹ̀sí fílẹ̀ ó ṣeéṣe kókó tó tún mú ẹ gbógun ẹ tó lè kú ọ̀làyé lẹ́yìn ìgbà tẹ́ ti sọ́dọ̀dẹ̀ ẹ ti sọ́dọ̀ ọmọ dọ̀dẹ̀ ẹ ti kọ̀yìn bàbá rẹ̀ sí gbogbo tẹ́ bá sọ fún báyìí ìníṣe ẹ wá ti jọ́ mọ́ wò bọ̀ ẹjọ́ mọ́ wò kàn ẹ̀yin olórí burúkú aládàáwò ẹ̀yin bí ìrankíran ẹ̀yin bí bẹ́ẹ̀ bá kò bẹ́ẹ̀ bá korú yín lẹ́bi bẹ́ẹ̀ bá korú yín ó yẹ kó ń tàn kó lọ sùn láàrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọmọ jáde ó dààmú ẹgbẹ́ náà ní pé tó ń fojú rí yìí òun ò tún fẹ́ fojú rí mọ́ ẹ̀yin olórí burúkú aládàáwò ẹ̀yin bí òfò tó láàkì ìwọ̀n ọkàn rẹ̀ ó mọ tí ì ṣe tó ṣe bá pọnà sí ẹ̀dá àbùkù bẹ́ẹ̀ ti ṣe láti dàgbà ẹni ká bá ṣe lọ́wọ́ rẹ̀ ẹni gbé kándèlé lọ́wọ́ gbọ́dọ̀ bá gọ̀ kó lanú lẹ̀ kẹ́ ẹ pa bẹ́ẹ̀ ti pa Mohbad torí bí apààyàn lẹ́lẹ́ bí yín òwú ìyá náà lọ́mọ́ràn ṣebí ìyá rẹ̀ náà ló pa bàbá ló pa ya tiẹ̀ ẹ wá ní Mohbad òde ẹ wá ní Wùmí náà lè pọkọ tiẹ̀ ó ti dẹ̀kun fún wọn ìyá wọn ti jèso àjàrà ọmọ ẹbí tó yẹ pé ẹ̀gbọ́n àtàbúrò bára wọn sùn irú ọmọ wo lẹ expect kọ́ ọmọ kó tibẹ̀ jáde ọmọ olórí ilé olùbárí kò lè tirú ẹbí bẹ́ẹ̀ jáde bí apààyàn dàgídíjàkan dàdùkú ìkàrọ̀ ọlọ́sà irú ẹbí ló lè tara Jùmọ̀kẹ́ jáde lórí kò sí èso rere kan tó lè tara Jùmọ̀kẹ́ jáde mọ́ iná lẹ ti rí ṣèbí náà lẹ́rí Karimo olórí burúkú bá ń tújọ ó lè tú ìlú Karimo lè fi irọ́ tú ìlú olórí burúkú wá ní òun lọlé òun gba $20,000 òun kó lọlé òun lọ ṣe sókù arúgbó ló kú ni àbúrò ọkọ pátínà àbúrò rẹ̀ kú torí Mohbad yẹn sọkọ rẹ̀ introduction lẹ sọ di wedding mọ́ wọn lọ introduction lẹ sọ di wedding mọ́ bàbá lọ́wọ́ pátínà rẹ̀ ni pátínà àbúrò rẹ̀ kú olóko $20,000 lọlé ó tún gbé odidi báàgì 3 toy ó gbé lọ́gẹ́jì 3 toy lọlé olórí burúkú aládàáwò ó lè olórí burúkú rẹ̀ ṣe bẹ́ẹ̀ jọ plan kú Mohbad ni Karimo so wà ní passport yẹn níjọ́ tó dé Nàìjíríà ẹjọ́ pa Mohbad ni ìwọ ni nọ́ọ̀sì tó kọ́kọ́ treat Mohbad kò sí nọ́ọ̀sì èyí sára kankan bí kankan lẹ́yìn tí wọ́n treat Mohbad tán nọ́ọ̀sì Mohbad gangan tó wá wálé olórí burúkú jọ ni yín ìwọ lọ́jọ́ ọmọ sẹ́tẹ̀ ẹ̀ ṣe ẹ wá sọ pé àwọn ọlọ́pàá olórí burúkú aládàáwò jẹ́ pé lọ́wọ́ ń gbẹ̀kú ọmọdé àwọn náà lọ́wọ́ kọ̀ọ̀kan àrùn ọlọ́pàá ìrọsẹ̀ ló kọlu gbogbo yín tẹ̀ fi kéèsì Mohbad lẹ̀ táwọn tí alálùbárí kéèyàn àwọn alálùbárí kan ọlọ́pàá tí wọ́n fi wá sítáàtì iṣẹ́ wọn olórí burúkú ẹ̀ pólísì sì já. ẹ lólùfẹ́ mi mo tún ṣe máa continue voice note yẹn díẹ̀ sí o because tí n bá tiẹ̀ ní kí n play gbogbo ẹ̀ fún yín tán mo máa gba àsìkò yín ni ẹ dẹ̀ mọ̀ pé èmi ò kì í máa fẹ́ gba àsìkò yín but mo ṣe máa play ẹ̀ díẹ̀ sí kẹ́ ẹ lè gbọ́ àwọn key point but ṣé ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ tí ẹ bá dẹ̀ gbàgbé ní ìgbà kan sẹ́yìn this same Karimo yìí a máa rò pé ó ń join ní justice tó bá tún yá a tún join ní àwọn anti-justice ṣé àlàyé ọ̀rọ̀ mi yé yín ẹ̀yin lólùfẹ́ mi tẹ́yìn ló bá gbàgbé ìṣẹ́jú kan a máa rí ní justice ìṣẹ́jú kejì
a máa rí ní anti-justice. Tẹ́ ẹ bá gbàgbé fídíò kan tí mo ṣe sẹ́yìn ìgbà yẹn tí mo ní àwa mọ tẹni tí Kàrímọ́ wá ń ṣe mọ́ báyìí. Ìwọ kan náà ló bá Wùnmí jà, ìwọ kan náà ló bá ìyá Mohbad jà, ìwọ kan náà ló tún yẹ̀yẹ́ màmá tiẹ̀ tó yàkàyàkà màmá ẹ. Kò sírú nǹkan tó fi màmá ẹ wé tán. Suddenly ìgbà tó yá tí ọ̀rọ̀ 3 minutes video jáde tán ní àdúrà ló sẹ̀ndì ẹ̀ sí Mr. Yomi Fabiyi. Báwọn bí Kàrímọ́ tún ṣe fò nìyẹn, bó tún ṣe bẹ̀rẹ̀ sí ní tako Yomi Fabiyi nìyẹn. Irọ́ ni, kò rí bẹ́ẹ̀, kò yí kinní kan, òun ti pè kó, òun ti pe ọlọ́pàá, òun ti ṣe kinní kan, àdúrà kan ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀, Dàmọ́lá ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. Báwo ló ṣe mọ̀ pé àdúrà kan ló ń bá sọ̀rọ̀? Báwo ló ṣe mọ̀ pé Dàmọ́lá ló ń bá sọ̀rọ̀? Ẹni tó ń bá sọ̀rọ̀ ní àdúrà ló ń bóun sọ̀rọ̀, ìwọ ní àdúrà kan Dàmọ́lá ló ń bá sọ̀rọ̀. Báwo ló ṣe mọ̀, ìwọ tó wà ní UK ò mọ gbogbo nǹkan tó ń lọ ní Nàìjíríà bí báyìí? Can you imagine that? Ṣé rí ọ̀rọ̀ woman yìí ó wá fi clear sí wípé tó bá ti rí ibi tí àṣírí ti fẹ́ tú á sáré lọ blọọkù bẹ̀. Mo di ibẹ̀ yẹn mú. Ẹni olùfẹ́ mi ò mọ̀ bóyá ẹ̀yin náà di point yẹn mú o, but èmi di point yẹn mú. But mo máa play first note síwájú díẹ̀ sí fún yín kí n tó round up. But ẹni olùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí. Gẹ́gẹ́ bí mo sọ fún yín, ọ̀nà tá lè fi conquer justice for Mohbad náà ni pé ká máa share fídíò, ká máa pariwo síta, ká máa fi èrò ọkàn wa síta. Ẹ má dẹ̀ hesitate láti fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ó ní ìwúlò èrò ọkàn yín lábẹ́ comment section, ó wà most important. Ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Kéde jẹ́ ká share fídíò yìí káwọn èèyàn, kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kó máa mọ the latest. But now wọ́n tún ti bring ọba back. Ọba tá a rò wípé bóyá kéèsì titi wọ́n ti close, wọ́n tún ti bring ọba back now. Tó fi hàn wípé according to gbogbo nǹkan tá à ń gbọ́ yìí, bí ẹni wípé ọba ló ń sponsor ni, bí ẹni pé gbogbo owó tó ń ná láti jọjọ́ yìí tí wọn ò fi jẹ́ kí kéèsì níyanjú, wọ́n bribe bí, wọ́n fún wọn lówó bí, wọ́n fún wọn lówó lọ́hùn, bí ẹni pé ọba ló wà ń díẹ̀ ni. But tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Ẹ jẹ́ kí n tún play first note síwájú díẹ̀ sí. Bí bàbá ṣe ṣe kò jẹ́ ti bẹ́ẹ̀ tó ṣe kò jẹ́ tẹ̀bí ẹ ló mú lùkúdì. Ìka rìsọ́ọ̀tì orí burúkú ka rìsọ́ọ̀tì rán. Mohbad Wúdì ló pa Mohbad ẹ̀ sì parọ́ láì ṣe investigation. Sórí wọn ọlọ́pàá tó ka rìsọ́ọ̀tì rán jáde láì ṣe investigation. Àrùn rọpárọsẹ̀ ni ó kọlù ọ́. Àmín. Àrùn rọpárọsẹ̀ ni ó kọlù ọ́. Àmín. Gbogbo yín wá ní ní interest lórí kéèsì Mohbad. Káyé ṣe yín ni. Ó dàbí ẹ̀. Ọmọ ọmọ tiyín ló kú níyàlé bá tira rẹ̀ kán lù ú pa ẹni tí wá justice níjọ́ yẹn gangan láti mọ orúkú tó pa Ó fi ọ̀sẹ̀. nínú ilé tí crime ti ṣẹlẹ̀ náà sílì ẹ̀ pa ẹ wá fi suspect lẹ̀ kó máa work free kó máa rìn bó ṣe wù ú kó máa yan bó ṣe wù ú odidi apààyàn ẹ bá pààyàn lẹ̀ ní kó máa yan kí ẹ̀yin ìjọba Nàìjíríà ìsìlẹ̀ ìṣèjọba lé a lórí ẹ̀yin náà lẹ̀ ń pa wá kọ̀ọ̀kan Àwọn náà ni. ẹ̀yin lẹ́sìn fi ṣàṣemọ ẹ̀yin ká ti lélẹ́yìn ó ti dé gbọ́njà mọ́ yín lọ́wọ́ ẹni pẹ́lẹ́ yìí ti dé gbọ́njà mọ́ yín lọ́wọ́ ẹ̀ yẹ síbi kankan adìẹ lásán ni síbi ìyá kankan tí wọ́n ní wọ́n lọ àní padà àní no justice no peace ni no justice no peace ẹ̀yin ọlọ́pàá olórí burúkú aládàáwò ẹ ti gbowó owó tí ó ń ta yẹn nìkan gbogbo òkú wọ̀dá báyìí lẹ́ẹ̀ka gbogbo tẹ́ ẹ fi ṣe gbogbo ẹ̀ ní òdò dúró lójú ayé yín tẹ́ ẹ bá fi jẹ látòní lọ omi ara yín ẹ̀jẹ̀ ara yín yóò mọ ṣiṣẹ́ lòjìnú ayé yín ni tẹ́ẹ̀fì fi kéèsì Mohbad tẹ́ẹ̀fì fi ilẹ̀ ẹ̀yin olórí burúkú gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ lórí justice yìí wípé àní rí justice fọ́mọ 26 years tẹ̀mí gbà tẹ̀ mọ̀ pé torí pé bàbá rẹ̀ ò ti lówó lọ́wọ́ ni ó gbọ́dọ̀ jẹ́ pé ọmọ sanwó olúdókú ká mọ́ ti wá justice fún Bẹ́ẹ̀ni. ó gbọ́dọ̀ jẹ́ pé ọmọ bàbá èmi ló kàn ká mọ́ ti wá justice fún ẹ wá wò pé ọmọ kápẹ́ńtà lásán Ọmọ kápẹ́ńtà. ẹ wá wò pé ọmọ kápẹ́ńtà lásán gbogbo yín kọlùkọlù gbúdọ̀ kọlù gbogbo yín Àmín. tẹ̀mí gbà tẹ̀ rojú tẹ̀ ráàyè lẹ́ sọ pé ẹ̀ ní interest nígbà ọmọ bá sì fàgbákò burúkú tó fi kàn yín tẹ́ ẹ gbénú yàrá wòran àárín justice ẹ̀yin olórí burúkú aládàáwò gbogbo àti òní pálẹ́nu ẹ̀ kárí kéṣe ẹ̀mí rí o wà ní Ó bá tán. gùn irúkú gbọ́dọ̀ tẹ̀mí pa Mohbad ni ó pa wọn náà Ó bá tán. àwọn alálẹ̀ rẹ̀ ó kọjú ìjà sí ọ Ó bá tán. àwọn alálẹ̀ rẹ̀ ó kọjú ìjà sí ọ Ah. ọmọ oníjẹ
bí olóko ńlá ẹ̀ ń jàjẹkù bọ́ọ̀ ni Wùmí kan ṣe fẹ́ rí lábẹ́ yín èyí ó wà rí bí yóò rí bí mèsòrò lábẹ́ yín ẹ̀ lójú tí o ẹ̀ lójú tí ìgbà tí sísẹ̀lẹ̀ yẹn ti tẹ̀lé kẹ́sì fi tìjú kárùn kẹ́sì wá kílé ọmọ yín jẹ́jẹ́ kó tó ní pẹ́ẹ́sẹ̀ fi àwọ̀rọ̀. ó tó ìyá yìí fi ìbínú sọ̀rọ̀ ìyá yìí ó fi ìbínú sọ̀rọ̀ ẹ̀yin lólùfẹ́ mi ṣé náà ti gbọ́ nǹkan tí ìyá yìí sọ ẹ ti gbádùn ọ̀rọ̀ tí ìyá yìí sọ ó dàbí ẹni pé kí ìyá yìí kí agbára wà lọ́wọ́ ẹ̀ in fact justice from bad kò ní lo 5 minutes staff máa rí bí ó ṣe ń ṣe ìyá yìí kálágbára bá wà lọ́wọ́ ìyá yìí ni justice from bad kò ní take 5 minutes tá a máa fi rí but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé lágbára ọlọ́run máa fún wa ní justice ẹ̀yin lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice from bad ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ó wà most important kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sẹ́lẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín kódà ṣe rí lánàá sẹ́ni sẹ́ẹ̀ àní kọ́mẹ̀ntì tí mo rí mi ò expect ẹ̀ ó fi hàn wípé àwọn èèyàn àti ń turn up tó bá dẹ̀ pé bá a ṣe ń jíà ọ̀pù lélẹ́yìn ni ká gbára wa lọ́wọ́ àwọn ìjọba amúnisìn yìí ká gbára wa lọ́wọ́ wọn tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ o ẹ̀yin lólùfẹ́ mi bá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ bá a ṣe lè gbèjà ara wa náà lélẹ́yìí tẹ́ ẹ bá ti gbọ́ information ẹ share ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ kí gbogbo á lè gbáradì sílẹ̀ ewu ń bẹ lóko lóńgẹ́ o ṣe rí lóńgẹ́ gan fúnra rẹ̀ ewu ni ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV àwọn onírè jù báyìí lọ tí n bá tún get any information lórí ọ̀rọ̀ justice from bad or any information mi ní estate láti wá mú wá fún yín ire o ẹ̀yin lólùfẹ́ mi ẹ stay blessed I'm coming back.